أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله. ọpẹ́ púpọ̀ fún Ọlọ́run àti kí a ti yìn pẹ̀lú ìtò nífẹ̀ẹ́ sí jùlọ nínú kíkí abẹ́lọ́run kó gba abẹ́ lọ́wọ́ wa. Àkọ́bá kí Ànábì sallallahu alaihi wasallam àti gbogbo àwọn ẹni rere kó sì bá wa dá àwọn àfáà wa àtàwọn òbí wa papọ̀ mọ́ gbogbo àwọn ẹni rere tí ó bá wa kẹ́ni. Àṣẹ́kùbọ̀ ìkẹ́ àṣẹ́kùbọ̀ ọ̀gẹ̀ kó dórí gbogbo ẹni rere gbogbo ẹ̀yin ojú rere wọ̀nyí àti etí rere wọ̀nyí tí ń gbọ́ mi. Kọ́lọ́run bá ń ṣàánú yín káànú yín ó má fi mí náà lẹ̀ kó bá ń lékún oore yín kó má yọ èmi náà lẹ̀ ọlá títóbi Ọlọ́run àtàánú ẹ̀. Gbogbo àdúà tí gbogbo wa ń ṣe ní kọ̀rọ̀ àti ní gbangba tá ń gbà sunkún sọ́dọ̀ Ọlọ́run ọba ìpè Ọlọ́run ó sì ṣàánú mi lérí ọ̀rọ̀ ọmọ mi yìí, ṣàánú mi lérí ọ̀rọ̀ ìyàwó mi, ṣàánú mi lérí ọkọ mi, ṣàánú mi dúkìá mi, ṣàánú mi ọjà mi, ṣàánú mi lórí ẹ̀. Ẹni tí ń béèrè àzìkí pọ̀ nù wa tá a fẹ́ k'Ọlọ́run kẹ́ wa lọ́nà rọrùn. Ẹni tí ń béèrè bíbà àṣírí pọ́ fẹ́ san gbèsè ọ̀pọ̀ nù Ọlọ́run bá wa san gbèsè. Ó wà nù wa tí ń béèrè ọmọ, ó wà nù wa tí ń béèrè àlàáfíà, ó wà nù wa ibi tí ń pa náà ní ìfọ̀kànbalẹ̀ ẹ̀mí rí ọbalẹ̀ àlákàlà ìríkùrí ní gbogbo ìgbà àwọn kan lérí sí ìdáàbòbò ní ń béèrè lọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀mí gígùn lẹ́lòmí ń béèrè àtibọ̀tán rí náà ló kù tẹ́lòmí ń béèrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú tó jẹ kálukú lógún nínú ìgbésí ayé wa. Ọmọléèwé ọmọ béèrè kó wọn ṣàṣeyọrí gbogbo wa pátápátá abẹ́lọ́wọ̀n ọba kó má ṣàjẹ́ ṣàṣeyọrí kó fi ń tà ń fẹ́ lé wa lọ́wọ́ lóore kó tún fi jù bẹ́ẹ̀ lọ lé wa lọ́wọ́. Àmọ́ kádùá wo lè gbà ẹ jẹ́ á pera wa sákìyèsí. Àtọdún tí gbogbo wa ti ń bẹ lọ́hùn tí ń dàbí ìgbà pé Ọlọ́run ò ti gbàdúrà mọ́, Ọlọ́run ò ti dáhùn mọ́. Ní tí ó jẹ́ ó máa dà bẹ́ẹ̀ kó tó di pọ́ fẹ̀sùn kan Ọlọ́run, kó tó di kí màá rò pé Ọlọ́run ní ó gbàdúrà kí mo ti ṣe gbogbo ohun tó yẹ kí n ṣe, ọwọ́ Ọlọ́run ló kù sí. Ẹ ṣe jẹ́ á chẹ́kì ara wa wò pé kí ló túkù tó yẹ ká ṣe, níbo lọ̀rọ̀ wa kù sí. Eríṣiríṣi lecture la máa gbọ́ tó mọ̀ sọ fún wa pé gbígbàdúrà ṣé ó fẹ́ k'Ọlọ́run tètè gbàdúrà, ṣàdúrà òun dédé àsìkò báyìí 3 àgbẹ̀yìn òru Ọlọ́run á tètè máa gbàdúrà. Àdúrà tó bá ní sàárà nínú Ọlọ́run á tètè máa gbà, báyìí Ọlọ́run á tètè máa gbà. Gbogbo wa ń gbìyànjú ẹ̀. Èyí ṣe tí tún dàbí ìgbà pé ọba tá ń bá sọ̀rọ̀ kì í gbàdúrà. Ọ̀dọ̀ wa náà lọ̀rọ̀ padà sí. Ànábì sallallahu alaihi wasallam nínú ìròyìn rẹ̀ tí wọ́n fi tẹ̀ wá létí, Abu Huraira òun ló ṣe ẹlẹ́gbàá wa àdìsí ni Ànábì ní inna Allaha tayyibun, ọba tèmi rẹ̀ ń ké pè lóru àtọ̀sán, mo fẹ́ mọ kí mo fẹ́ mọ̀wé mo fẹ́ ṣàṣeyọrí gbogbo ń tà ń béèrè òun tayyibun, ọba mímọ́ là ń pè. La yaqbalu illa tayyiba, gbogbo ń tó bá fẹ́ pírẹsẹ̀ntì síwájú Ọlọ́run pé mo fẹ́ gbé nǹkan báyìí wá síwájú Ọlọ́run, ẹrù tó bá fẹ́ dì wá bẹ́ẹ̀ la yaqbalu illa tayyiba, èyí tó bá mọ́ nìkan ni ó gbà, kì í gbà yìí tó bá ní dọ̀tí. Tí ìdọ̀tí kékeré bó tilẹ̀ wù kó kéré máa bá wà nù ẹrù tó dì wá síwájú Ọlọ́run, wọ́n reject ẹ̀. Torí àgbáyé tó gbé wá hùn àgbáyé mímọ́ ni, iwájú ọba tó gbé wá ọba mímọ́ ni, wọn kì í gba nǹkan tó bá dọ̀tí ń bẹ̀. Wọ́n ní kó wá wò tó bá ń di ẹrù ẹ lọ́wọ́ kó rí pé kò sí ìdọ̀tí kékeré kan sáwọ̀ bẹ̀. Torí tó bí ilé sáwọ̀ bẹ̀ ẹrù yẹn ò ní wọ́n dà padà bí ìgbà pọ̀ wá airport náà ní tí wọ́n bá ti rí ẹrù òfin nínú ẹrù rẹ tó dì wọ́n reject ẹ̀. O ò ní kọjá bẹ́ẹ̀ náà níwájú Ọlọ́run ọba náà. Tó bá ń di ẹrù kí mo fẹ́ k'Ọlọ́run gbàdúrà, ó wá ṣe odindi al-Qur'ani, ó wá pọ̀ lọ gbáà, ó ṣàzíkìrì ọ̀pọ̀ lọ gbáà, gbogbo kíní wọ̀nyẹn ìgbìyànjú ni. Ó gba àwẹ̀ ọ̀pọ̀ lọ gbáà, ó ṣe sàárà ọ̀pọ̀ lọ gbáà tó fi ń fẹ́ nǹkan kan níwájú Ọlọ́run kò sáburú. Àmọ́ tó bí ilé ní ìdọ̀tí nú la yaqbalu illa tayyiba, bó ti pọ̀ tó yẹn kò ní tóbi lójú Ọlọ́run láti dànù. Ọlọ́run ó dá dúdú ẹnu. Òjíṣẹ́ ńlá Nabi sallallahu alaihi wasallam wọ́n ló sọ fún wa pé la yaksibu abdun malan min haram, ẹrúkẹ́rú kan ò ní lọ ṣàkójọ owó láti bí ìdọ̀tí. Fayunfiqu minhu kọ́ máa wá náà owó jìbìtì, owó tó fi pa àwọn kan lẹ́kún, ó sọ àwọn kan sínú ìbànújẹ́, ó sọ wọ́n sínú ìṣòro, ó sọ wọ́n sínú wàhálà, ó sọ wọ́n sínú gbèsè. Ìwọ wá ń sayọ wá ń yọ̀ wá ń pé kán kí ọ kú eríire. Transaction kan tó ṣe ọwọ́ rẹ ti bá o ti cash out, àbáwọn àṣàwò làwọn ọmọ yahoo mọ́ dá. Àwọn ọmọ wọn yẹn làwọn àyẹ̀ ń celebrate nísìnyí. Wọ́n ní àwọn ọmọ alálùbáríkà ni wọ́n. Kódà ti rí nínú òbí ńlẹ̀ Yorùbá yìí náà ni ọmọ mẹ́ẹ̀
ó sì mú lọ bá àwọn yahoo ń pè ẹ dákun ẹ bá ń kọ́ níṣẹ́ ọmọ bíbí inú ẹ̀ ó lọ ẹ̀rọ lu ẹ̀ síbi pé kí wọ́n máa kọ́ ní yahoo ó ta ilẹ̀ tó ní ìyá ní ta ilẹ̀ tó jogún ń pé kọ́mọ ní fira láptọ̀pù ó fira láptọ̀pù fọ́mọ pé irinṣẹ́ ó tún wá mú dọ́dọ̀ àfáà ìpè àfáà máa bá ń ṣàdúà fún ó di yahoo plus kó má jẹ́ pé jìbìtì nìkan ní ọmọ ìlú ẹ tún máa bá ń fàdúà kín lẹ́yìn àwọn àfáà wa pọ̀ àwọn pásítọ̀ wa pọ̀ nínú àwọn tó ń ṣàdúà tán láwọn ń bẹ lọ́hùn tán láwọn ń ṣiṣẹ́ fún gbogbo àwọn ọmọ yahoo wọ̀nyẹn ṣe jálàbí fún wọn èèyàn ń ba ayé jẹ́ ẹ̀yin wá já alátìlẹyìn wọn alágbàtẹrù wọn kíní yẹn ti wá rampart débi pé kò fẹ́ ìmọ̀lẹ́tì sọ pé nǹkan burúkú ni nǹkan yahoo ní sí tí wọ́n máa fojú rẹ̀ wòyìn ẹni tí ó fojú rẹ̀ wòyìn gan sọ pé àwọn ọmọ yẹn náà jẹ̀bi púpọ̀ gọ́ọ̀mẹ̀ntì ni ò fún wọn ṣẹ́ ṣé gọ́ọ̀mẹ̀ntì fún wọn ṣẹ́ ìwọ òṣèwà lọ lu yahoo tí wọ́n náà bá jẹ́ nìkan tí ọjà ara mú o ṣé gọ́ọ̀mẹ̀ntì fún wọn ṣẹ́ bó ni wọ́n ṣe ń survive àwọn ìlú ń bẹ tó tòṣì ju Nàìjíríà lọ káàkiri àgbáyé tí gọ́ọ̀mẹ̀ntì tí wọn náà fún wọn ṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì ẹ̀kọ́nọ́mì tí wọn náà gbádùn wọn ń kówó jẹ ń bẹ èyí ṣe tí cyber crime ọ̀wá high tó báyìí láwọn ìlú wọ̀nyẹn ẹ jẹ́ abira wa ní common sense questions àwọn ọ̀dọ́ kéékèèké irú ìtawà ní Nàìjíríà wọ́n ń sọ́fà láwọn ìlú míì náà èyí ṣe tí ò jẹ́ cyber crime ni wọ́n mọ̀ result sí èyí tó wá bí insecurity àtẹ̀mí rẹ nísìn safe mọ́ wọ́n lè jí wa gbé anytime torí ẹnìkan fẹ́ fi wá ṣòwò ń bì kan talent tó fẹ́ fi wá ṣòwò ó fẹ́ fi wá ṣe yahoo plus gbogbo alájọ ń jìyà ojú kòkòrò àti ìjẹ haram ìjẹjẹkújẹ àtowó ẹni àtowó olówó kọlọmọ fi kan wọn wà ń bẹ àṣà haram tí gbogbo wa ń dànù àti haramu àti halali anything goes anabi sallallahu alayhi wa sallam ní gbogbo owó tó bá ná bóyá ilé ló fi kọ́ ni o tó jẹ́ haramu ni ilé ló fi kọ́ kò ní ìṣẹ̀lẹ̀ ipe fayobara kò fi hì alibarika ò ní wọbẹ̀ tó o bá fi tọ́ ọmọ ò ní jèrè ẹ̀ èmi kọ́ mo wí bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ló wí bẹ́ẹ̀ gbogbo tó o bá fi owó haramu ṣe wọ́kọ́ ló jèrè ẹ̀ anabi ní wala yatasaddaqu bihi kódà bó ní o fẹ́ fi ṣe sàárà o fẹ́ mọ́ fi wáyọ̀ nú ọlọ́run fayutaqabbalu minhu wọn ní gbà sàárà yẹn lọ́wọ́ ẹ̀ wala yatrukuhu khalfa dhahrihi tí sàárà ọba wa ṣe é ṣe mọ́ ilé ò ṣe é fi kọ́ kò sí gbádùn tó lè derive ń bẹ̀ mọ́ kódà wá filẹ̀ fáwọn ọmọ illa kana zadahu ila nar ìfilẹ̀ tó tún filẹ̀ sáyé yẹn náà wọn ni wọn fi dìrù rẹ̀ wọnú náà tó bá dijọ́ alkiyama ẹni pé la yaqbalu illa tayyiba àní wọn reject ẹni kò ní dọ́dọ̀ lọ́hùn anabi sallallahu alayhi wa sallam wa ni ó ní inna Allaha amara al-mu'minina bima amara bihi al-mursalin àṣẹ tí Olúwa pa àwọn mùmìnì gbogbo ẹni tí a èso jíṣẹ́ Ọlọ́run àwọn òjíṣẹ́ jíṣẹ́ fún wa ni àwa gbọ́ Ọlọ́run ọba gbọ́ látara àṣẹ táwọn òjíṣẹ́ jẹ́ fún wa àṣẹ tọ́lọ́run pa àwọn òjíṣẹ́ náà lọ́pàá wa náà wọ́n pa àwọn òjíṣẹ́ láṣẹ pé ya ayyuha rusulu kulu mina tayyibati gbogbo ẹ̀yin tí mo rán níṣẹ́ jíjẹ múmu yín ẹjọ́ mọ́ wa amalu saliha ẹ sì ṣiṣẹ́ rere àṣẹ yẹn náà ló wá pa wa tán jíṣẹ́ fún náà ti ń sọ wípé ya ayyuhal ladhina amanu Olúwa lóhùn pa gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ lọ́wọ́n ọba gbọ́ àwọn òjíṣẹ́ jíṣẹ́ fún yẹn sì gbà kulu min tayyibati ma razaqnakum tẹ́yìn náà bàjẹ́ kì í ṣe àwọn òjíṣẹ́ nìkan là ń bá wí bẹ́yìn náà bàjẹ́ bẹ́ẹ̀ bá mu bẹ́ẹ̀ bá ná bẹ́ẹ̀ bá lò ẹjọ́ jẹ́ mímọ́ iṣẹ́ tó ń ṣe béèrè lọ́wọ́ àwọn àfáà tó kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yanjú ni o kì í ṣe àfáà tóun náà ti àràmù bọ gbogbo ẹ̀kẹ́nu rẹ̀ wípé kí lè rí síṣẹ́ báyìí nínú kí lọ́lọ́run sọ ń pa aṣẹ́ tí ń ṣe company báyìí mo ti ń ṣiṣẹ́ nǹkan báyìí là ń tà ọ̀nà báyìí là ń gbà gbowó kí lè rí sí ṣáláàlì ní iṣẹ́ jẹ mi kó o lè tètè mọ̀ kó yẹ kó o déwájú Ọlọ́run ọba kó o tó mọ ntọ́gbáyé rẹ ṣe torí wọ́n ṣàkáǹtì ibo ló ti rówó ó sì ṣàkáǹtì lọ́tọ̀ kí ló fowó ṣe ìkan òdì kan lọ́wọ́ àmọ́ pé kọ́ àwọn kí ṣe bí company ni ṣe bí kinní kan ni àjọsọ wa ni sálárì wọn fún mi èmi ò mutí èmi kàn ṣe iṣẹ́ company tí ń sọtí ni èmi ò bá àwọn mutí náà kódà ìfẹ́ ti kẹnu rí béèrè lọ́wọ́ àwọn tẹ́sìn yé kí ni ìdájọ́ iṣẹ́ tí ń ṣe irú business báyìí ní í ṣe kí ni ìdájọ́ ẹ̀ kí lọ́lọ́run sọ ń pa mi kó lè rárí dájú kó tó lọ bọ́ lọ́ọ̀ ni o kó sì lè máa rí gbígbàdúrà gbogbo àwọn àdúrà wọ̀nyẹn tó ń ṣe tí ò tí gbà gbàtẹ́lẹ̀mí ò rí gbígbàdúrà kó lóò ti ronú kó wọn ṣẹbọ sọ́lọ̀ ẹlòmíì jákàn ẹlòmíì yí ẹ̀sìn padà ó kúrò ní ìsìláàmù bọ́nú ẹ̀sìn mi ó nítorí òun ò rí gbígbàdúrà bọ̀rọ̀ òun wọ́mọwọ́mọ òun ọ̀rọ̀ mọ́ nígbà tó ń bẹ ní mùsùlùmí òun ò rówó tọrọtọrọ lọ́dọ̀ Ọlọ́run àdúọ̀gbà òun kírun àdúọ̀gbà kò chẹ́ẹ̀kì ara ẹ̀ pé ṣé òun lòun wà responsible fàdúrà tí ó gbà
àbọ́lọ́wọ́n ọba. Anabi sallallahu alayhi wa sallam tẹ̀síwájú nínú àkàwé summa dhakara rajul, anabi fọ̀rọ̀ arákùnrin kan ṣàkàwé fún gbogbo àlùmọ̀ ó ní ó máa gbọ́. Ar-rajul, arákùnrin yẹn yutilu safara, ó ṣe ìrìn àjò yẹn jẹ́ ìrìn àjò ọlọ́jọ́ pípẹ́, ìrìn àjò ọlọ́jọ́ pípẹ́. Nínú tí jádùú ó tètè gbà, ní tí jẹ́ kádùú ó tètè gbà ní kí n ò ṣe ìrìn àjò. Ni mo fi sọ lẹ́ẹ̀kan pé àwọn tí jádùú ó gbà à ń mójútó wọn bẹ̀ tó ń kú àwọn nǹkan kọ̀ọ̀kan tá kì í mójútó. Arákùnrin yìí ṣe ìrìn àjò. Anabi sallallahu alayhi wa sallam ní nínú àwọn àdúrà mẹ́ta tọ́lọ́run kì í dá padà tí ìmọ̀ tètè gbà, òun làdúrà ṣe ìrìn àjò da'watul musafir. Àdúrà ẹni tó bá ṣe ìrìn àjò tí ó bá ti jẹ́ ní àjò haramu pọ́lọ̀ bá tẹnìkan jẹ́ nbìkan o, ọlọ́ ṣòfófó ọ̀rọ̀ kan nbìkan o, àbá ìrìn àjò ọlọ́ ṣe bàjẹ́ kan, àbọ́lọ́ ṣàṣàṣì kan, àbọ́lọ́ ṣe bọ́ sọ́lọ́hun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí ó bá jẹ́ ní àjò ẹ̀ṣẹ̀, bá jẹ́ ní àjò rẹ ni ẹni ó ṣàdúrà fún yín. Bí ní àjò ní bá ti jìnnà tó stress tó ni gbígbàdúrà ṣe wà lẹ́nu rẹ̀ tó. Anabi sallallahu alaihi wasallam ló sọ bẹ́ẹ̀. Arákùnrin yìí wá ṣe ìrìn àjò yutilu safar, ibi títí ń bọ̀ jìnnà gan. Àṣìáfà àgìbára, nǹkan kejì tí jádùú tètè gbà ó tún ṣe mọ́ la, òun ni pé àṣìáfà àgìbára tó yẹ kí irú rẹ̀ ó ṣàdúrà kọ́ mọ́gbà. Ó ṣe ìrìn àjò ọlọ́jọ́ pípẹ́, ẹnu rẹ̀ ti dọ́dọ̀ Ọlọ́run. Ó tún wá jẹ́ nìkan àṣìáfà àgìbára, ìṣetí aṣọ rẹ̀ ìmúrasí rẹ̀ ti dọ̀tí, ó ti rírí. Tíyàn bá wà nírú condition bẹ́ẹ̀ àdúrà tètè máa gbà. Anabi sallallahu alayhi wa sallam tí ó bá ṣàdúrà nígbà tí òjò bá rọ̀, tí wọ́n bá fẹ́ tọrọ lọ́dọ̀ Ọlọ́run, tọrọ òjò lọ́dọ̀ Ọlọ́run, wọ́n lá Anabi kana mutabadhilan, àmọ́ wọ aṣọ tí ò ní jáṣọ fáàrí àbáṣọ múròde, aṣọ rẹ̀lẹ̀, aṣọ tẹríba fọ́lọ́run. Kò ní jẹ́ pé ó fẹ́ bẹ lọ́hùn, ó fẹ́ ṣàdúrà tí ń ká ọ lára, ó tún wá ṣaṣọ lẹ́gẹ̀ẹ́, ó wá ká gbádá sí i, ó wá ti dúdú, ó wá jókòó wájú báyìí. Ta ló ń bá sọ̀rọ̀? Kò sí tẹríba ń bi ìjókòó ọ̀hún, kò sí tẹríba ń bi ìmúra ọ̀hún náà. Afẹ́kọ́ ẹ́sì pé ọba bọ́lọ̀ ń sọ̀rọ̀ kí múra rẹ̀ náà kó ní tẹríba nú, kí múra rẹ̀ ní ìrawọ́rasẹ̀ nú nínú tí jádùú tètè gbanú. Arákùnrin yìí kana àṣàáfà àgìbára tá Nabi sallallahu alaihi wasallam tún sọ ń bomi pé rúbà àṣàáfà àgìbára, àìmọye èèyàn tí ó dọ̀tí tí ó rírí aṣọ ọrùn rẹ̀ víìtì mùrẹ́ẹ̀nì, èkísà méjì kan ní wọ̀ káàkiri, ọwọ́ kan sókè ọwọ́ kan sísàlẹ̀. Tó bá dọ̀tí àfi kọ́ ṣẹ̀ṣẹ̀ fọ́ kọ́ gbẹ kó tó rí mi wọ̀. Mọ̀dìfọ́ ń bí àbíwáàbí tá bá ń pé kíkálùkù ọmọ wọlé wọn lé wọn padà tí a pè ọ́ ń bí irú rẹ̀ wọ́n wá ń bí ni. Mọ̀dìfọ́ ń bí àbíwáàbí ẹnìkan kàákún. Ànábì ní àìmọye irú wọn tó ṣe pé láw aqsama ala Allah, tó bá sọ pé Ọlọ́run tí ń fẹ́ ni la abarra, Ọlọ́run dẹ̀ dáhùn. A já sí pé nínú ìrísí àwọn tọ́lọ́mọ gbàdúrà wọn a máa jẹ́ àwọn tí ayé ọba kàkún àbábá múra rẹ̀ lẹ̀, ìmúra tí ò ní fàárí nú fọ́lọ́run ọba. Ó di méjì lára arákùnrin tọ́lọ́ tá Nabi sallallahu alaihi wasallam fọ́rọ̀ rẹ̀ ṣe ní àkàwé yìí pé ó ṣe ní àjò ọlọ́jọ́ pípẹ́, ìmúra rẹ̀ náà jọ ìmúra àwọn tọ́lọ́mọ tètè gbàdúrà wọn. Ó ti dọ̀tí, ó ti dààmú, stress wà lára ẹ̀, àgìbára eruku pọ̀ lára ẹ̀ torí bí tí ń bọ̀ jìnnà. Yamuddu yadayhi ila sama, ó wá tẹ́wọ́ méjèèjì sọ́lọ́run ọba, ó tẹ́wọ́ méjèèjì pẹ̀lú ìkanilára, kọ́rọ̀ bá kanilára tẹ́wọ́, tọ́rọ̀ bá tẹ́ ó ń bára tó bá tẹ́wọ́ méjèèjì báyìí tí ń béèrè tẹ́ ó ká láàánú. Ló fi jẹ́ sunna Nabi sallallahu alaihi wasallam pé tó o bá fẹ́ kádùá rí ó tètè gbà tẹ́ máa tẹ́wọ́, torí wọn Anabi sallallahu alaihi wasallam ní inna Allaha hayyun, Ọlọ́run ọba ọba onítìjú ni, yastahyi àmọ́ tìjú an yamudda al-abdu yadayhi ilayhi, kẹ́rú ọ tẹ́wọ́ méjèèjì sọ́lọ́run ọba báyìí fayaruddahuma sufra, kọ́ wá dá ọwọ́ yẹn padà lófìfo, ìmọ̀ tí Ọlọ́run ọba lójú. Aṣáàrí pé òun fi nǹkan kan lé ọwọ́ yẹn kẹ́ tó dá padà. Ká tẹ ọwọ́ méjèèjì báyìí ní sunna Nabi sallallahu alaihi wasallam tá a bá ń ṣàdúrà kádùá tètè gbà ká tẹ̀, àbí ká tẹ̀ báyìí. Ànábì a máa tẹ́wọ́ báyìí ńgbà mí, Ànábì a sì máa tẹ́wọ́ báyìí ńgbà mí. Wọ́n fi ṣe pèlè èèyàn o, kò fi ṣe pèlè èèyàn, ń béèrè orí lọ́dọ̀ Ọlọ́run aṣọwọ́ báyìí nígbà mí, kìí ṣe pé ìyẹn lè béèrè orí lọ́dọ̀ Ọlọ́run kó ṣọwọ́ báyìí, àbí kó nà ká sókè kó fi béèrè orí lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo yìí tó bá ṣe ń bẹ arákùnrin yìí wá tẹ́wọ́ sọ́dọ̀ Ọlọ́run ọba, yamuddu yadayhi ila sama. Ó di nǹkan mẹ́ta tí jádùá ọgbà tó ti dánwò. Ó ṣe ìrìn àjò ọlọ́jọ́ pípẹ́, ìrísí rẹ̀ náà dààmú, ọjọ́ ìrísí tọ́lọ́run fi tètè gbàdúrà. Ẹlẹ́ẹ̀kẹta wá ni pé ó tẹ́wọ́ méjèèjì sọ́dọ̀ Ọlọ́run ọba pẹ̀lú ìkálára. Ẹlẹ́ẹ̀kẹrin wá ni pé yaqulu ya rabbi ya rabb, ìwọ́n sọ pé olúwa mi o, olúwa mi o, kò wí pé ẹ̀kan nìkan, kò wí mọ́ lẹ́ẹ̀kan,
nínú tí jẹ́ ká dúró tètè gbà òun ni pé ká tẹnu má dùá má jẹ́ oṣù ọ̀ ní pé ẹ̀kan náà ti tó èso bó ti gbọ́ ó lè wí lẹ́ẹ̀mẹ́ta ó lè wí lẹ́ẹ̀márùn ó lè wí lẹ́ẹ̀méje ẹ̀ẹ̀mẹ́ẹ̀kanlá ọ̀kànlá 21 30 eye nọ́mbà tó bá wọn ó lè wí pé 1000 máa tẹnu mọ́ ń tọ́ ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run nífẹ̀ẹ́ ilha fi du'a anabi sallallahu alaihi wasallam ló sọ bẹ́ẹ̀ kọ́ ọ máa tẹnumọ́ tó o bá ń béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run arákùnrin yìí tẹnumọ́ ti ń béèrè ó tún di ìkẹrin nínú tí jádùú tètè gbà tọ́dánwò àmọ́ tòun ti bẹ́ẹ̀ olúwọ̀ dáhùn wa mat'amuhu haram anabi ní arákùnrin tí wọ́n ń dààmú yìí mat'amuhu haram ń ti ń jẹ ọ̀nà jẹ rẹ̀ haram ni ìjẹsí rẹ̀ haram ni iṣẹ́ ìṣe rẹ̀ haram ni wo ní sí ọwọ́ mẹkáníìkì ọmọ nàgbà tó ń gbà jàǹbá àwọn èèyàn tó ń gbà pa àwọn lẹ́kún tó ń gbà kó wọn sí dààmú nítorí kígbésí ayé tí ó lè dùn kó lè rówó léèwé ọmọ tiẹ̀ san ṣebí ló fi yọ catalyst mọ́tò àbí nǹkan lẹ́ ń pè ní domi ọ̀pọ̀lọpọ̀ mọ́tò wọn ayọ̀ ni wọ́n kà á sí láì fi ó kéré mẹkáníìkì tí ó pé ìtọ́ bá fẹ́ bójú rí ọlọ́run pàdé nìkan kódà ní car wash wọ́n yọ ìwọ tó ní mọ́tò gan wà ńbẹ̀ tí wọ́n mọ̀ yọ tó ní mọ̀ ìṣẹ́jú méjì wọ́n ti yọ tán wọ́n lọ ta nù bóyá 150,000 wọ́n ta lọkọ̀ rí ọlọ́ba rí pọ́kọ̀ rẹ̀ ń jẹpo torí kò ní fi nǹkan kan sọ́kọ̀ rẹ̀ ọkàn rí i pé ó dàbí pé tí ń tu èéfín ń jẹpo àbí ká pààrọ̀ bátìrì rẹ̀ ìwọ tó ń ṣe télọ̀ náà ń kọ́ aṣọ aláṣọ tán gbé wá èyí tó ṣẹ́kù ń bẹ̀ ló fi ránṣọ fọ́mọ tiẹ̀ ǹjẹ́ ó sọ fẹ́ni tó láṣọ ìpàṣọ rẹ̀ ṣẹ́kù àti gbogbo àwọn ọ̀nà bẹ́ẹ̀ lọ tí kálukú fi ń gbà jẹjẹkújẹ tí kálukú ò sì rí sí láìfí ẹnì kankan nù kálukú wo ò rí sí láìfí mọ́ pé àwọn ọ̀nà táwa náà ń gbà rí tiwa nù ẹni tí ń ṣiṣẹ́ oṣù tán sanwó oṣù fún olọ́nà tó ń gbà jìnbi iṣẹ́ rẹ̀ lẹ́sẹ̀ nǹkan ibi táwa náà ti ń rí díẹ̀ tọrọ kọ́bọ̀nù tá a fi ń tọ́jú ọmọ àti ìyàwó tẹ́kálùkù bá ti gbẹ́bẹ̀ẹ́ tí ọ̀gá ó wà justifiable wa mat'amuhu haram ọkùnrin yìí ń pe ọlọ́run ní mẹ́sàn-án mẹ́wàá ọlọ́run ọ̀dáhùn mat'amuhu haram torí pé n ti ń jẹjẹ haram ìwọ náà wò ó tó bá jẹ́ni tí kì í mutí ó jẹ́ mùsùlùmí òdodo tí kì í mutí tọ́lọ́tí bá kọnu sí ọtẹ́ tó ti ń rùn lẹ́nu rẹ̀ bó ló ṣe fíìlì ó ní feel comfortable rárá àbó ní sìgá lásán ọlọ́tí jìnnà òun sìgá lásán bọ́ bá kọnu sí ọ tó fi ẹnu sìgá bọ́ sọ̀rọ̀ ọmọ gbẹnu sá fún ni bẹ́ẹ̀ náà ni tíyẹn bá jẹ haram tó bá ṣàdúà gbígbàdúà ibi tó yẹ kọ́ lọ ọ̀hún wọ́n mọ̀ dá padà wọ́n mọ̀ dá nítorí ẹnu yẹn dọ̀tí ntọ́ ń jẹ ẹran ara tó fi ké pe ọlọ́wọ́n ọba yẹn haramu ló bí ẹran yẹn haramu ló bí fáàtì àtọ̀rá ti ń bẹ lára rẹ̀ àfi kó kúrò ń bẹ̀ kó tó lè rọ́lọ́ ń bá sọ̀rọ̀ wa mat'amuhu haram ń ti ń jẹ haramu ni wa malbasuhu haram wa mashrabuhu haram ìmúsí rẹ̀ náà nàgbà tí ń gbà mu haramu ni wa malbasuhu haram ọ̀nà ibi tó ti rówó aṣọ tó wọ̀ náà haramu ni wa gudhiya bil haram haramu ni ń jẹ gbogbo gbà lọ́jẹ̀ dàgbà fa anna yustajabu lidhalik anabi ní bó làdúà rúurì ó ṣe gbà kò mọ lórí àwọn tán lu jìbìtì mọ́ kódà àwọn àfáà àwọn jìbìtì ń jábọ̀ fún wọn onígbó ń ti jálàbí fónígbó jẹ jálàbí fọmọ yahoo olóríire sì ló kà wọ́n sí ẹ wà ní àwọn àfáà ń bẹ lọ́n kọ gbà mọ́ àwọn àfáà wọn ní àwọn àfáà àfin wọn bọ́ lọ́n sọ̀rọ̀ ọlọ́run wọn ò ní fi gbé ọlọ́run ní dá lóhùn torí òun náà mọ̀ pé ẹnu tóun ó fi bọ́lọ̀ sọ̀rọ̀ kò sí mọ́ lòun náà fi ń lo gbohùngbohùn náà fi ń lo àfọ̀ṣẹ torí kò lè bọ́lọ̀ sọ̀rọ̀ kọ́ dáhùn òun náà mọ̀ bẹ́ẹ̀ torọ́ mọ ibi tóun jẹ haramu dé olóṣèlú tóun dá lóhùn kí ló ń bá a béèrè lọ́dọ̀ ọlọ́run olóṣèlú tó mọ̀ pé ń jẹ̀lú ni tó dá olójú wájú ọlọ́run pé léyìí ń bàlújẹ́ ni ìwọ sì kà á só ń jálàbí ń pò sóríire àtàwọn bẹ́ẹ̀ lọ àwọn tán pera wọn pásítọ̀ náà àti gbogbo kálukú ń ta lágbàtẹrù àtàlátìlẹ́yìn àwọn tán ń ba ayé jẹ́ àkáǹtì chọ́ọ̀chì míì ni wọ́n lò náà fi ń lu jìbìtì náà fi ń ta àwọn yahoo fi ń wọ́wọ́ wá láti ibì kan. wa mat'amuhu haramun wa malbasuhu haramun wa mashrabuhu haramun wa ghudhiya bil haram haramu ló jẹ dàgbà fa anna yustajabu lahu bó o ní gbígbàdúró ṣe wà níta ní tí ò jádùú ọgbà mọ́ ni à ń sọ. Sa'd ọmọ Abi Waqqas sàbí ànábì pàtàkì olóhùn béèrè lọ́wọ́ ànábì kí mo fẹ́ jẹ́ alásọ̀ṣẹ̀ tí ó máa béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run máa dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀ pé tí ń fẹ́ ni ọlọ́run sì máa ṣe ọlọ́run bá ń dá ládájá lóhùn ń wọ́ mọ́ ọlọ́run sì rẹ́ra kó máa lóyún kó máa bímọ mo fẹ́ rí bẹ́ẹ̀ ìmọ̀ràn wo la ànábì fún ànábì ní àtibú mat'amaka sọ fẹ́ rí bẹ́ẹ̀ lọ́ọ́ jẹ́ kí n tọ́ máa jẹ kó jẹ́ nǹkan mímọ́ tíyẹn bá ti jẹ́ ni tí kì í jẹ ìdọ̀tí àdúrà rẹ̀ máa gbà lẹ́ẹ̀kan náà bá ti jẹ́ ni tí kì í mú kàn mọ́kàn
kó tó jẹ nǹkan kó dàbí ẹ̀bùn ní gift kó tó gbà lọ́wọ́ yín yóò make sure pé yín náà jẹ income ẹ̀yin tẹ́ fún ní gift gan mọ́. àwọn bá yàn kó ń dọ̀tí kan ní ọmọ yahoo ra go wá fún ọ ra bàtà fún ọ wá ń pè àwọn ọmọ yẹn náà lè blame wọn ìjọba ní ò provide iṣẹ́ ó sì bọ́ sí rí awọ ṣàdúrà ó sì fẹ́ nu bọ́lọ̀ sọ̀rọ̀ àwọn ọmọ tó ń ṣe. wa mat'amuhu haramun wa malbasuhu haramun wa guziya bil harami lọ́rọ̀ rẹ̀ ò ní bọ́lọ̀ sọ̀rọ̀ kọ́ dáhùn. Ànábì sọ fún Sa'd ọmọ Abi Waqqas pé àtibú mat'amaka ó fẹ́ jẹ́ aláṣọṣẹ láì ní lo gbohùngbohùn láì ní lo pẹ̀tùpẹ̀tù àti gbogbo rádaràda tẹ́ máa ń lò yẹn ọ bọ́lọ̀ sọ̀rọ̀ yọ máa dáhùn àtibú mat'amaka jẹ́ ń tọ́ mọ̀ jẹ náà mọ́. Sa'd ọmọ Abi Waqqas ó sì lo ìmọ̀ràn yẹn débi táwọn kan padà lọ bí pé láwùjọ gbogbo àwọn sàábí a rí pé tiẹ̀ yàtọ̀ tó bá ṣàdúrà ìmọ̀ tètè gbà kí ló fi sórí láwùjọ àwọn sàábí Ànábì yòókù sallallahu alaihi wasallam. Ó ní Ànábì ló fún òun mọ̀ràn gbà tó sì fún òun mọ̀ràn òun lò ó ní ma rafa'tu ila fami luqmatan ìgbé òkèlè kan sẹ́nu rí láyé illa wa ana alimun min ayna maji'uha wa min ayna kharajat àfi kí n mọ sọ́ọ̀sì ẹ̀ tí òkèlè kan bọ́nu rí láì mọ̀ pìlẹ̀ ó wádìí ó ṣòfin tó tóun fẹ́ jẹ owó tó fẹ́ ná níbo ló ti wá wọ́n tó fún mi yìí níbo ló ti rí yóò make sure pé halali ni 100% kó tó gbà kó tó kó jọ. Sẹ́mi rẹ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ táwa ń complain Ọlọ́run pé kó gbàdúrà wa. Sahlu ibn Abdullahi Tustari kan nínú àwọn olùjọ́sìn àwọn àfáàrí tó ti lọ ni ó ní man akala al-halala 40 sabahan ẹni bá make sure pé halali ọ̀rá rí dájú pé halali ló ń jẹ fún 40 days nìkan halali láàárọ̀ lọ́sàn lálẹ́ gbogbo níná lílò rẹ̀ halali fún 40 days ujiba da'watuhu àdúà tó ń ṣe yẹn wọ́n náà wò bí àwọn gbà bí wọn ní gbà 40 days. Yusuf ibn Asbat nínú àwọn ẹni rẹ̀ tó ti lọ ní ó ní balagana nínú àwọn ọ̀rọ̀ tá a rí gbọ́ lẹ́nu àwọn aṣáájú ni pé anna du'a al-abdi yuhbasu ani samawati bisu'il mat'ami àdúà tẹ́rú bá ṣe nígbà tí ń bá ti ń lọ sánmà tá a máa dá wákà pé ibi ọwọ́ oṣó ò lè tó ibi tó wà jẹ́ ò lè kàn dákun gbàdúà mi gòkè lọ òkè làdúà máa lọ tòótọ́ ilayhi yas'adul kalimu tayyibu wal amalu salihu yarfa'u kádùá àwọn bá ti ń lọ tí bá ń ṣe ìrìn àjò bóde kan bẹ tí ó dé sánmà tí wọ́n ní jẹ́ wọlé mọ́ bisu'il mat'ami nítorí ń tọ́ ń jẹ tí ó dá wọ́n dá dúró ní pé ẹnu tó gbàdúà yìí jáde ẹnu yẹn ò lè bá sánmà sọ̀rọ̀ torí ẹnu yẹn ní dọ̀tí nú la yaqbalu illa tayyiba ntọ́ bá mọ́ nìkan ló lè wọ̀ bẹ̀ ọmọ ìyá ẹ̀jẹ̀ á ṣe àtúnṣe ara wa tá a bá fẹ́ kí gbígbàdúrà ṣẹlẹ̀ nínú ìgbésí ayé wa Ọlọ́run yìí sòpìdán o tó bá fẹ́ ṣe nǹkan fún ọ ó ní tóun náà ń béèrè ọ̀rẹ́dì àti gbàdúrà mi ọ̀rẹ́dì àti gbà tiẹ̀ náà àwọn tó gba tí wọ́n lórí méjì àwọn tó bọ́lọ̀ ń sọ̀rọ̀ láàrin ìyálẹ̀ta sọ́wọ́ alẹ́ láàrin àárọ̀ sí ìyálẹ̀ta tọ́lọ́run sì ń dá wọn lóhùn bọ́n ti ṣe é rèé wọ́n mójútó ń táwọn ń jẹ ni táwa náà bá ṣe bẹ́ẹ̀ ọba tó dá wọn lóhùn náà ló kù láyé dì sí kéèkú wọn tí ìfẹ́ lómi ìrọ́pò ẹ̀ yóò dá wa náà lóhùn ọlọ́mọṣàjọ rọrùn fún wa àti ṣe o fún wa ní ọ̀nà aláàlí tá ti mọ̀ yíò fún wa lọ́nà aláàlí tá ti mọ̀ rí mu tá ti mọ̀ rí ṣe ọ̀là títí gbogbo ẹni tí ọba rẹ̀ nínú haram tí ń gbọ́rọ̀ yìí tinú rẹ̀ ń bàjẹ́ pé bó lòun ó ṣe báyìí ọlọ́mọṣàkú ọyọ àwa tá a tún jẹ nǹkan mìíràn kódà tá a fura pé haram ni Ọlọ́run kó wa yọ ńbẹ fi aláàlí rọ́pò ẹ̀ fún wa jó rọ̀ wá lọ́rùn àti túbá ọlá títóbi wọ Ọlọ́run ọláàánú wọ Ọlọ́run jẹ́ aláṣepẹ́ndì Islam jẹ́ aláṣepẹ́ndì imani ẹ má gbàgbé pé ní jímọ̀ ẹ̀já ṣàṣàlájú tó pọ̀ fún Ànábì sallallahu alaihi wasallam subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.